bàbá wa síwájú adéròjú ọmọtọ́ṣọ́ tó tún fojú lójú àtúbí lọ́mọ. Fresh Glory presenter ni mò ń wí tó ṣe orí kádùn ọjọ́ ìbí ẹ̀. Wàá fọwọ́ pọ́wù wàá fèrèkì jóbi. Bàbá ìbànújẹ́ ó kéré tó bí òní wọlé tó ẹ wá òní mọ sàárì ọmọ lọ́lá olúwa òní dẹni àgbégbìn. Akẹ́ ẹ̀kọ́ ọjọ́ ìbí tòní aṣíwájú dókítà adéròjú ọmọtọ́ṣọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọmọ aráyé òní gbóhùn náà lẹ́nu rẹ̀. Ẹ wá wò ó ọmọ lórí tó ń ṣọjọ́ ìbí ẹ̀ sọ pé pọ̀. Ó kárí ọmọ wọn nísẹ̀yìn òrò ẹ̀bẹ̀ dín mọ́kọ́. Ẹ̀yin lọmọ yẹn tógúntógún lóró ń jẹ́ ọkà tógúntógún lóró ń jẹ́ nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọmọ odò àgbà tó lẹ́lú Ìséyìn jà. Ẹ̀yin lọmọ rò mí pagi rò mí pọ̀pẹ̀. Irun bàbá tí lọmọ rò mí pẹ́pẹ́ kò dá. Ọmọ Ìséyìn tó mọmi tó dára. Ó kárí ọmọ àdàbà ní mòdè. Ọmọ Ìséyìn ní mọ́lé. Ọmọ ọjọ́ ọ̀la mo sàn. Ọmọ àdàbà mòdè. Ìséyìn mọ́lé ògiri mo kò. Ẹ̀yin lọmọ rò mí ò pagi rò mí ò pọ̀pẹ̀. Ọmọ rò mí ò pẹ́pẹ́ kò dá nílé bàbá tirẹ̀. Ẹ̀yin lọmọ ìlú ẹ̀yẹ kìkì ogo kìkì ẹ̀gàn kìkì àpọ́nlé níbi tó ti rún òun jẹnu lọ. Adéròjú ọmọtọ́ṣọ́ kó ló ti ṣọdún èyí o ní dẹni ẹ̀dá ń fẹ́ tí ẹ kọ pé. Ó kárí ọmọ Ìjẹ̀bú eré ni wà. Ọmọ arójòjòyè. Ọmọ lẹ́gàn mẹ́rìndínlógún. Ọmọ aládìí yóò gbogbo màgà. Mẹ́bí tó bá wùrọ̀ Ìjẹ̀bú wọ́n wọ́n ní tiwọn ní wíníwíní. Mẹ́bí tó bá wùrọ̀ Ìjẹ̀bú wọ́n wọ́n ní tiwọn ní wíníwíní. Ó kárí ọmọ adìyẹ bà lókun omi lílí. Aró orúnkún bẹ́ẹ̀ aró rádìyẹ. Ọmọ tí ń ṣe ní ìṣe ni Ọ̀yọ́ ń yọ̀.